Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ṣẹ̀ṣẹ̀ làgbà. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín. Ẹ káàbọ̀ sórí ètò tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín torí wípé ọ̀rọ̀ tí a fẹ́ jọ sọ yìí ọ̀rọ̀ tó ṣe kókó ni, ọ̀rọ̀ tó yẹ ká jọ gbé yẹ̀wò ni. A ò ní dákẹ́, bẹ́ẹ̀ la ò ní sinmi. A ó jọ máa sínra wa nígbẹ́rẹ́ ìpàkọ́ ni. Orin tó yẹ ká máa kọ fúnra wa ni táyé kẹ́yìn ìjó lẹ́sẹ̀, ẹ̀yin náà lẹ́wòra yín. Àwa àti yín náà lájọ máa wòra wa. Àwòye dẹ̀ ni gbogbo ọmọ Yorùbá lájọ máa wòra wa láṣẹ Ìdùmarè. Àwa tí a jẹ́ gidi ọmọ Yorùbá ni o, tí a kì í ṣe abẹ̀yìn gbẹ́bọ́jẹ́ ọmọ Yorùbá. Ní èdè òyìnbó ni mo fi kọ ọ̀rọ̀ yìí wípé mo fẹ́ spoon feed, àjẹ́ ká spoon feed àwọn èèyàn wa. Pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa tí ẹ wà nínú ewu nínú ilé. Ọ̀rọ̀ yìí kò fi bẹ́ẹ̀ bá àwa tá a wà lájò, kò fi bẹ́ẹ̀ bá wa sọ̀rọ̀, kò fi bẹ́ẹ̀ bá wa wí nítorí wípé lọ́pọ̀lọpọ̀ nínú àwa tá a wà lájò, akànjókòó náà ni a káwọ́ gbéra. À ń wò, atọ́ra wa di àdán doríkodò, ó ń wò ṣe ẹyẹ. Bó tilẹ̀ jẹ́ wípé àwa náà mọ̀ wípé a ní ọ̀nà kan àbí ìkejì tí a lè gbà ran àwọn ènìyàn wa nílé lọ́wọ́. Ṣùgbọ́n ariwo kí ló kàn mí ń bẹ̀? Àwọn bá pa wọ́n tán, ibi tó bá pa wọ́n dé àwọn náà á dìde. Òun ni ọ̀pọ̀lọpọ̀ wa ń ké. Ẹlòmíì tí ẹ̀ ń sọ wípé gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ àwa tá à ń sọ̀rọ̀ lórí Yorùbá Nation, àwa la fẹ́ gbogbo ẹ̀ lójú, àwa la abólóde fẹ́ lójú, kò bá má tó báyìí. Àwọn kan tí mo ti ẹ̀ tún rí kọ́mẹ̀ntì yẹn kà láàárọ̀ yìí tí wọ́n sọ wípé lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Igangan, àwọn kan wá kọ́mẹ̀ntì sábẹ́ wípé I have told you people, let sleeping dogs lie. Èmi wá yí òwe yẹn padà, mo yí ọ̀rọ̀ yẹn padà. Have sleeping dogs ever lie? Ṣé ajá àwọn Fúlàní, ṣé wọ́n dá dùbúlẹ̀ tí wọ́n sùn tí wọ́n ṣe wàhálà lẹ́yìn ilẹ̀ Yorùbá tí wọ́n ò bá wa fa gbogbo tí wọ́n bá wa fà yìí? Ṣé olóko ń rọ oko? Ṣé olódò ń rodò? Ṣé ọlọ́nà ń yẹnu? Àwọn Fúlàní ò sùn, wọ́n sọra wọn di tẹ́rọ̀, wọ́n sọra wọn di nǹkan pàtàkì, wọ́n sọra wọn di ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀, yálà ní ilẹ̀ Yorùbá àbí òkè ọya gan. Wọ́n tiẹ̀ ti gba ilẹ̀ mọ́ àwọn èèyàn lọ́wọ́, ṣe làwọn èèyàn dẹ̀ ń ráhùn sọ̀rọ̀ ni. Àwọn Ìgbò, àwọn èèyàn ti lé wọn, wọ́n lé wọn pa, wọ́n lé wọn lálẹ́ ìwẹ̀yìn. Ẹ̀yin Yorùbá tó ń yoyoyo bí iná alẹ́, kàkà kẹ́ ẹ jẹ́ Yorùbá tẹ́ ẹ máa jọ fi èèmọ̀ ṣọ̀kan, ńṣe lẹ̀ ń rúrúrú bí omi òkun ni. Ríru tẹ́ ẹ wá ń ru yẹn, ká níbi tó yẹ kẹ́ ẹ ru sí náà lẹ̀ ń ru sí, ìbá má dùn yan. Ariwo lọ́tún, páàhé ló sì. Yorùbá wá di ohun àmúṣe àríkọ́gbọ́n fún àwọn ìlú bòmíì. Kí ló fà á tó yẹ wípé àwa ọmọ Yorùbá ó dìgbà tá a bá tó la ọpọlọ orí ara wa ká kó ọ̀rọ̀ sí kó tó yé wa? Ṣé ó dìgbà tá a bá tó la ọpọlọ orí ara wa nítorí wípé kò yé mi? Ẹ jẹ́ ká fi ìṣáná kíyèsí oògùn. Ẹ̀yin ará Ìgangan, àwọn ará Ìgangan, ní ìgbà tí bàbá Sunday Igboho dọ́dọ̀ yín tí wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe yẹn, tí wọ́n bá yín lé Sẹ́ríkì Fúlàní lọ, ẹ wá jókòó, ẹ wá ń wò, ẹ ti arrive. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwa pírẹsẹ́ńtà kò tiẹ̀ wá sí, kò wá across mind wa, tí mo dẹ̀ ti sọ lórí ìkan nínú ọ̀rọ̀ mi tí mo sọ wípé tí wọ́n bá tiẹ̀ wá lé Sẹ́ríkì Fúlàní lọ,
ṣó ti tán nìyẹn ṣó yẹ ká káwọ́ gbénú bí àtọ̀lé ká máa wò èmi ò mà rẹ́ni dá mi lóhùn mo ní kẹ́ ẹ gbọ́n bí olè kẹ́ ẹ gbọ́n bí Fúlàní gbogbo bí tí ẹ lérò wípé olè wọ́n ní olè ló mú wọn ipasẹ̀ olè tọ̀ àní kẹ́ ẹ gbọ́n ṣáṣá bí olè ẹ kọ̀ ẹ̀yin ṣe ráìṣọ́ọ̀sì ẹ̀yin lẹ dáa jù ẹ wà so accommodating àbí wọ́n ní béèyàn bá nínú re bó o lórí ire ńkọ́ ta ni ò mọ̀ wípé oríire ṣàgbà inú re tẹ́ ní tó ń kó bá yín àmọ́ tíbẹ̀ náà inú re yìí náà inú re yìí náà lẹ fẹ́ wà títí tí gbogbo ilẹ̀ Yorùbá tó máa fi dá ká má sọ̀kan yòókù àwa máa sọ tiwa ní ìgbà tí bàbá Sunday Igboho wá sí Ìgangan tí wọ́n wá fi ìṣẹ̀ṣe gbà nílẹ̀ mo sì ń fẹnumọ́ mò ń tẹnumọ́ fún yín ẹ̀yin ò mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà àbí nínú gbogbo ìlú gbọ̀ngàn yẹn a máa sọ wípé a ò rí ẹni tó lágbára mọ́ bíi ti Sunday Igboho ní ìlànà ìṣẹ̀ṣe ni o grandpa ti sọ wípé àìmọye ẹni tó lágbára ju Sunday Igboho lọ nípasẹ̀ ìṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n nǹkan tí Sunday Igboho ní kò pé sí wọn lára lákọ̀ọ́kọ́ ná grandpa Ọ̀rànmíyàn ní Sunday Igboho ní owó ó lè fọ̀n ó lè kánná ẹlẹ́ẹ̀kejì ó ní ìgboyà ẹlẹ́ẹ̀kẹta ó nífẹ̀ẹ́ àwọn ènìyàn rẹ̀ ó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀kẹrin Sunday Igboho lóògùn kò kọ ìlànà àwọn baba ńlá baba tiẹ̀ lẹ̀ kò má bẹ́sìn ìbòmíì lọ kò bá kiri ó lọ bẹ́ẹ̀ kò bá ìmọ̀lẹ̀ lọ àmọ́ ṣé gbogbo àwọn tá a sọ wípé wọ́n lágbára tó Sunday Igboho àbí bíi Sunday Igboho àbí ju Sunday Igboho lọ ṣé àwọn lówó lọ́wọ́ tí wọn tó bá wá lówó lọ́wọ́ ẹjọ́ ṣán nífẹ̀ẹ́ àwọn èèyàn wọn débi tí Sunday Igboho nífẹ̀ẹ́ gbogbo ilẹ̀ Yorùbá dé èmi wá fẹ́ bi wá léèrè lọ́jọ́ tòní wípé ká ní a ò bá rí èèyàn bíi Sunday Igboho tó dìde ní ilẹ̀ Yorùbá fún wa tí wọ́n bá wa rú gbogbo ẹ̀ láti sọ wípé a ní èèyàn tó máa gbé wa níjà á jẹ́ wípé Fúlàní á gba ilẹ̀ Yorùbá lọ a ò ní rẹ́ni dìde sọ̀rọ̀ ó máa ṣe o lọ́jọ́ tòní ẹ wá mú gbogbo ẹrù ẹ dìlé Sunday Igboho lórí everybody wá ti pariwo Sunday Igboho tí Sunday Igboho bá ti sọ̀rọ̀ we have to keep quiet àlẹ́nu ń bẹ̀ ṣẹ́yìn ò mọ̀ wípé ẹ̀yin ọmọ Yorùbá ìkànnì yín o òótọ́ ọ̀rọ̀ dé ká bára wa sọ ẹ̀yin ò mọ̀ wípé ẹni tó bá forí ẹ̀ fàgbọ́n kì í dúró de ń bẹ̀ ni ẹ̀ ń pariwo Sunday Igboho and we know definitely wípé ẹlòmíì náà wà bí ò tiẹ̀ tó ti Sunday Igboho àbí tó ti Sunday Igboho àbí tó ti Sunday Igboho lọ they can stand up to do something so that ẹrù kò ní wọ ọmọ ọlọ́mọ kò ní wọ ẹni ẹlẹ́ni I'm speaking like a mother bó ṣe èmi ni mo bí Sunday Igboho ìyìn ní jẹ́ kẹ́ ẹ fẹ̀rù pa torí Sunday Igboho kì í ṣe táǹkàṣù ẹ dìde ẹ̀yin alágbára yòókù nílẹ̀ Yorùbá bó tilẹ̀ jẹ́ wípé mo mọ̀ wípé hypocrite pọ̀ nínú wa hypocrite ó pọ̀ nínú wa gidigidi gan when we talk of pé kí ó yẹ kí pastor di Bible mú kó bọ́ síta àbó yẹ kí àáfàá náà di Quran mú kó bọ́ síta wọ́n á máa wò yín bí èèyàn burúkú ṣùgbọ́n tí gbogbo ẹ̀ bá dàrú tán ẹ máa pariwo ṣe báwọn kan sọ pé àwọn lágbára nílẹ̀ Yorùbá but you are not challenging your pastors and your shehu the way you are challenging àwọn oníṣẹ̀ṣe pé kán bọ́ síta why is that why
kí ló dé tẹ́ ẹ̀ fi lọ challenge àwọn olórí ẹ̀sìn yòókù tó jẹ́ pé àwa oníṣẹ̀ṣe lè ń pariwo? Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rí bá a ṣe náà ẹ sọ wípé ṣáwa nìkan náà là ń ṣe ni, ṣe nìkan ló ń ṣe ni, but tó bá ti di wípé bó lọ yá mi àwọn tó sọ pé àwọn lágbára àti rí wọn o. Meanwhile tó bá lò náà ẹ sọ wípé kì í ṣàwọn nìkan torí wípé kìrìsìtẹ́nì náà ń gbàdúrà, mùsùlùmí náà ń fa tẹ̀síbà, but ìwọ kìrìsìtẹ́nì tó ń gbààwẹ̀ tó ń gbàdúrà yẹn ó yẹ kó o lọ gbà níwájú Fúlàní kó o pàṣẹ fún ni. ṣèbọn sọ wípé ní orúkọ Jésù gbogbo ikún yóò wólẹ̀. Ọ̀rọ̀ yẹn ṣé kò sí ń bẹ̀ mọ́ ni? ṣe rí wípé alábòsí òun ló pọ̀ jù láàrin wa, alábòsíán òun ló pọ̀ jù láàrin wa. ṣé bẹ́ẹ̀ ti sọ wípé tàbá tí àdákùrì sí òtẹ́ bá ké lórí ọ̀tá yín wọ́n ó pàjẹ́ wọ́n ó kù ni. A mà ti rí tí ìṣẹ̀ṣe ti pa oríṣiríṣi màálù, a ti rí tí omi ti wọ́ oríṣiríṣi màálù lọ, a ti rí tí àwọn Fúlàní ti sá kàbàkàbà nígbà tí Sunday Igboho dé pẹ̀lú ìṣẹ̀ṣe. Àmì èmi ò máa tí ì rí olórí ìjọ kankan tó gbé bíbélì bọ́ síta tí Fúlàní sá fún rí. ṣe bí ìṣojú gbogbo wa lórí social media lọ fi bẹ́ can pastor yín lọ bẹ́ lórí. wọ́n ṣe fídíò ẹ̀ wọ́n send ẹ̀ sí yín. What did you people possibly did? You were shouting Àmọ̀tẹ́kùn oníṣẹ̀ṣe kọ́ lọ gbórí ṣàbọ̀ síta. ẹ̀ tí mọ̀ pa jálá jẹnu a lot of people tó ń sọ bẹ́ẹ̀. Still you shy away from the truth, but you know in your mind that it is the truth. Ẹni tó worst jù ní ilé ayé yìí mo ti sọ, ẹni tí ò lè jókòó kó sọ fún ara ẹ̀ wípé n tóun ṣe yóò dáa, ó kù díẹ̀ káàtó. Òun lẹni tó worst jù láyé yìí. If you cannot tell the truth to yourself, you people are sitting down in your houses. Àwọn oníṣẹ̀ṣe dá o, àwọn oníṣẹ̀ṣe dá o, àwọn tó sọ pé àwọn lóògùn tó bá yá wọn máa ní oògùn yẹn wọ́n máa fi ba ayé èèyàn jẹ́, wọ́n máa fi yí kádàrá èèyàn padà. Ṣebí nǹkan táwọn pásítọ̀ yín sọ fún yín. Èèyàn mélòó nínú yín ẹlòmíì máa wà lóyìnbó á tún sọ pé wọn ò jẹ́ kóun gbádùn láti ilé. Àwọn aráalé yìí náà ló dáràn, àwọn aráàlú ẹ ló dáràn lọ́wọ́ ẹ̀. Tó bá ní pé tó bá yẹ pé àwọn aráàlú ẹ wọn ò fẹ́ kó o gbádùn náà ni ó yẹ kán ti pa ẹ́ láti kékeré kán ti rọ ẹ́ pa kó má bá tiẹ̀ lọ. Why are you always blaming aráàlú? Wọ́n fẹ́ pa ẹ́ o, wọ́n fẹ́ pa ẹ́ o. Mi ò sọ wípé kò sí ìdílé tí ò ní tiẹ̀ o, àwọn aráàlú mi náà burú o, but wọ́n ní wípé ẹni tó bá ta aráàlú ẹ̀ lọ́pọ̀ kò ní ríra tó bá dàn wọ́n gógó. Bí ní bàbá ṣe pé báyìí òun ló ṣe ń bá wọn pé àtijọ́ tẹ́ ẹ ti sá fún àwọn aráalé yín, tẹ́ ẹ sá fún àwọn aráalé yín. Ẹ jọ̀wọ́, has it stopped Fulani from killing you people? Has it stopped them from killing you? Has it stopped them from raping you? Does that mean wípé àwọn tí Fulani ń pa yẹn wọn mọ Jésù àbí wọn mọ Ànábì? Ẹ̀yin rí tí Fulani tó gbé orí babaláwo bọ́ síta lọ́sàn-án gan tí babaláwo mọ ọ̀rọ̀ tó máa sọ láti fi gbára ẹ̀ lẹ̀ tọ́ndẹ̀ fídíò ẹ̀ báyìí tọ́ndẹ̀ bẹ orí ẹ̀ pé ókè o abọ́ rẹ̀ làwọn fẹ́ pa yìí o àbí apènà làwọn fẹ́ mú ìdàtí lọ́rùn. Ẹ gbọ́ bó ṣe máa ń kí apènà ni wọ́n ní apènà ọ̀la olóko àròtì ó kan bíi ti lásà ó ṣọmọ jagunjagun bí ẹrú. When it comes to fighting, apènà máa ń jagun gidi ni bí ẹrú, máa ń dijú jagun, kò kí ń wò pé àwọn ọmọlẹ́yìn kan wà níbì kan. Why tí Jésù tí yín fi ń jagun bí ẹrú tí ò fi lè jagun bí ẹrú? Why tí Jésù tí yín ẹ ò lè sọ ọ̀rọ̀ kan jáde nínú Bíbélì? Because you people like to be baby fed. Ẹ like kán máa fọwọ́ pa yín lórí kí má bàa ṣẹ̀yìn nítorí pé ẹ jẹ́ Christian. I don't care. The truth be told, kí má bàa ṣẹ̀yìn nítorí pé mo jẹ́ Mùsùlùmí.
I don't care. Òtítọ́ ọ̀rọ̀ ọmọ ìyá ìsọkúsọ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọmọ ìyá ìsọkúsọ ni. Hypocrite òun ló pọ̀ jù. Ojú ajé. A lot of you ń wálé babaláwo kíkan. Ẹ lè fẹ́ mi yín gan wa tó original tó dẹ̀ ti mọ̀ pé fake ti pọ̀ jù. Ṣùgbọ́n ní gbàgede a máa jọ tanra wa pa ni. Èmi ò lè tán anybody. Oníṣẹ̀ṣe pọ́nbólé haráhùn lè mi. If you have problem with that, then I can't help you. But I like it, pet yín. Ẹ̀sìn méjèèjì náà kò sí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà ló dà. Kò ní mùsùlùmí kí gbé mùsùlùmí ẹ̀ kò ní kíní kan. When you word gan tó jẹ́ mùsùlùmí gan, ó mọ̀ wípé o lè mú tẹ̀síbá kó lórí ẹ̀ yí lé ní o mú Kùránì o bọ́ síta bẹ̀rẹ̀ sí ní kékeré níbi tí Fúlàní àtẹ̀ràn wà. Oh mo now. You just any burumo when to masofuni. You know he's powerless when it comes to them. Àbí Fúlàní tẹ́ fẹ́ lọ gbé Quran lọ bá yẹn. Wọ́n kírun. Wọ́n á dé onde mapa, wọ́n á dé ìgbàdí, wọ́n á tún kírun nínú forest tí wọ́n wà. Kò tún ní pé bó ti ibi tó ti kírun yẹn kan tún róbìnrin Yorùbá kan má bá sùn. Who is a fool? Kò mí ní wípé kán rí obìnrin, kán rí ìyá tó jẹ́ Yorùbá, kán rí olóyún tó jẹ́ Yorùbá, kán má ti ọkàn wọn bọ àbí ọbẹ̀ wọn lẹ́bẹ̀ wọn bọ inú ẹ̀ kán fa fetus inú ẹ̀ jáde. Ọ̀lẹ́ inú ẹ̀ kán fà jáde. Who is fooling who? Ṣebí Quran tẹ́ gbé dání náà làwọn náà gbé dání. Àbí Fúlàní tó ń gbé ìbọn kiri gbogbo inú igbó yín lénìí. Ó so aṣọ rẹ́ẹ̀dì mọ́ orí iwájú ìbọn ẹ̀. Kí ni ìtumọ̀ aṣọ rẹ́ẹ̀dì tó so mọ́ iwájú ìbọn ẹ̀? Wípé tó o bá láyẹta lára kó má ṣiṣẹ́ fún ẹ kí ọta ìbọn yẹn kó wọnú ara ẹ̀. Torí mo rí wípé a lot of us are monoro. Màá dẹ̀ gbìyànjú díẹ̀. Fúlàní máa so aṣọ rẹ́ẹ̀dì sí ẹnu ìbọn tó ń gbé kiri inú igbó. In case tó bá rí ọmọ Yorùbá tó ń lo ayẹta, àní kí ayẹta yẹn kó kú mọ́ lára kó lè kí ìbọn tiẹ̀. Ìdí nìyẹn tó yẹ pé oríṣiríṣi ayẹta ló wà. Bó ṣe ń jẹ ilé ó yẹ kó máa jẹ ilé ni. Àmọ́ àwa ń wò, à ń dúró. Fúlàní ń ṣoògùn, ó ń ṣoògùn tìyín, ó ń gbódìṣà tiẹ̀ bọ́ síta. Àwọn akírun tán, wọ́n máa kírun nígbà wọ́n tún máa ṣe òyìn fídíò báwọn ṣe ń kírun. So that ẹ̀yin tẹ́ jẹ́ ẹrú ẹ̀sìn wọn ẹ má yà pa kúrò ńbẹ̀ o, àwọn náà ń kírun o, but tó bá ti di bó lọ yà mí wọ́n bọ̀ wá pa ẹ́ láì lérò wípé iwájú orí ẹ̀ ò bá dúdú ju kó dúdú ju ìsàlẹ̀ pọ́ọ̀tì lọ. Torí wípé tẹ́ bá ti forí balẹ̀ tẹ́ forí balẹ̀ dáadáa, tẹ́ forí yín dólẹ̀ dáadáa, iwájú orí yín máa dúdú. Iwájú orí yín máa dúdú. So tí iwájú orí yín bá ti dúdú yẹn ṣe symbol for Fúlàní láti mọ̀ wípé eléyìí ẹ̀kan nínú ẹrúsìn wa ni. Ìmọ̀ ń kírun dáadáa. But does that stop them from killing you? They will even kill you easily and think they don't. Kèfèrí làwọn pa lójú tiwọn. Because Yorùbá tó jẹ́ Mùsùlùmí is just one of those normal human being, normal animal táwọn ń pa. So it's normal to them to kill you even though you are a Muslim. Because number one, they know that you are a person without identity. You did not even embrace yourself, talk less of you embracing other people's religion and loving it even more than the people who get the religion. Ìyá mi Sunshine káàbọ̀. À ń sọ fún ara wa wípé Fúlàní ò ní bèṣù bẹ̀gbà. Wọn ò ní bèṣù bẹ̀gbà. All they know is they want to collect your land, they want to claim it, they want to do everything they can do to make you fear them. Even if it is, even if we take them to killing every last one of us, they don't mind. They don't mind. Then why are you deceiving yourself?
ní àárọ̀ yìí ní ìsìn tó bá rí ọmọkùnrin àràbò àbọ̀mọbìnrin àràbò tí wọ́n bá jẹ́ Yorùbá tó bá sọ fún pé musin salam aleikum àwọ̀ kíni salam aleikum, because it's their language, it's normal. Salam aleikum dàbí kéèyàn sọ pé káàárọ̀ láàárọ̀ nílẹ̀ Yorùbá, because I don't understand. You go to ilé kéwú wọ́n á tó máa lù ẹ́ lórí èdè lédè, but tó bá lọ sí school àti sọ Yorùbá ó ti di ẹni tó speak vernacular, wọ́n á tún lù ẹ́ lórí èdè tiẹ̀ o. Is that not foolishness? Ìgbà tí Sunday Igboho ti dìde fún yín yẹn, ẹ ti mọ̀ wípé kẹ́níkálukú pakítí mọ́ra. Ẹ mọ̀, ẹ̀ ń dúró kán wá la ọpọlọ gbogbo wa, kán wá kó ọ̀rọ̀ sí. A ti pariwo. Ṣó yẹ kí ní ilẹ̀ àárọ̀ yìí tó mọ́, ó yẹ kí Fúlàní tún lè ríbi lọ ráyè lọ strike ní Igangan. They are supposed to be guarded. They are supposed to be ready. Abẹ́ lérò pé ní ìlú Igangan, Sunday Igboho máa bá yín sùn, máa bá yín jí ni. Ibẹ̀ ló máa gbé. Kò ní lọ lé tí ẹ mọ̀. Kò ní lọ lé tí ẹ mọ̀. So because Sunday Igboho is not in Igangan, you are at their mercy. So because Sunday Igboho kò gbé ní ìlú Igangan, they have to kill you because there's no kò sí presence Sunday Igboho. So ẹ lè dánú rò fún ara yín tán bàbá yín ronú ní ìlú Igangan àti ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ Yorùbá. So Sunday Igboho have to tour every nook and crannies of Yoruba land. It cannot be everywhere at the same time. Why? To yẹ wípé ẹ make ara yín so vulnerable, ẹ make ara yín so cheap láti mú balẹ̀, ẹ make ara yín wá easier wípé okay o ṣebí Sunday Igboho náà lálágbára wọn tó bá ti sí ńbẹ̀, we can do anything to them. Why? Why? Ta ló sọ fún yín pé babaláwo tó powerful máa bọ́ síta? Grandpa Romiyan náà sọ, mo kàn ń wò wọ́n ni. Babaláwo tó powerful wá bọ́ síta. Ẹ mọ̀ òwe táwọn babaláwo wá ń sọ ni. Àbáwọn oníṣẹ̀ṣe abẹ́nìkan máa wà powerful sí àwọn bọ́ síta pé mo wà powerful, mo lè pa gbogbo Fúlàní. You think they will do that? When they know pé àfìfìlà pẹ́rin wọn, ọjọ́ kan ló máa níyì lójú yín mọ́. Ọjọ́ kan ló máa níyì. Ẹ̀yin àbẹ́yìn náà kọ́ nù. Ẹ̀yin náà nù. Àṣírí léni láàárọ̀ yìí, àṣírí àwọn kan tó sì ń bú Sunday Igboho. Ń pe Sunday Igboho tí ẹ ti pọ̀ jù. Tó dẹ̀ jọ ọmọ Yorùbá pọ́nbélé. Àbẹ́ máa ní mo parọ́ ni. Tí ò sábùlà ń bẹ̀. Tàbá sọ wípé ìṣẹ̀ṣe làgbà, ẹ sọ wípé ṣẹ̀ṣe nìkan ni, ṣe bẹ́ẹ̀ ń gbàwẹ̀, ṣe bẹ́ẹ̀ ń gbàdúrà. Stop being hypocrite. Àwẹ̀ tó ń gbà yẹn wọnú igbó ti Fúlàní, àwẹ̀ yẹn máa save ẹ̀ ń bẹ̀. Kẹ́kọ́ sì lọ. Ẹ yé gbàdúrà nínú ilé, kẹ́ wá sọ pé kí Fúlàní kí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n lọ ṣàyàgbàǹgbà sí Fúlàní. Gbogbo wa lè jọ ṣàyàgbàǹgbà papọ̀ ni. Gbogbo wa ó lè jọ ṣàyàgbàǹgbà papọ̀. Lórúkọ Jésù gbogbo ikún wólẹ̀, bọ́ sínú igbó, sọ fún Fúlàní pé lórúkọ Jésù kí gbogbo ikún kó wólẹ̀. Bóyá Fúlàní máa wólẹ̀ o fún ẹni o, àbí bóyá ìwọ tó mọ tàbátì àdá ni Fúlàní máa wólẹ̀ fún o, àbí bóyá babaláwo ni Fúlàní máa wólẹ̀ fún. Tí ìgbàgbọ́ ẹ tó bá dá ẹ lójú, bóògùn èèyàn bá dáyàn lójú, èèyàn fi ń gbárí ni. Why? Why? Ìjọ́ wo la máa tó sọ òtítọ́ ọ̀rọ̀ fún ara wa? Ìjọ́ wo la máa tó bára wa sọ òdodo ọ̀rọ̀ wípé ẹ̀yin pariwo Jésù Jésù Jésù. Àmọ́ still you are shouting kí àwọn oníṣẹ̀ṣe kan bọ́ síta. You are shouting kí Àmọ̀tẹ́kùn kan bọ́ síta. Ṣé Àmọ̀tẹ́kùn fẹ́ mú Bíbélì lọ́jà ni? Ẹ̀yin náà tó bá yẹn pé lótìtọ́ àti lódodo Bíbélì yẹn ń ṣiṣẹ́, ẹ ṣe mú Bíbélì yẹn bọ́ síta kẹ́ lọ fi lọ́jà. Tẹ́ bá yẹn pé lótìtọ́ àti lódodo Kùránì ń ṣiṣẹ́, ẹ ṣe mú Kùránì yẹn bọ́ síta kẹ́ lọ́jà núgbó.
you will sit down in your house ẹ sọ pé ẹ ń gbààwẹ̀ mo ń gbààwẹ̀ àwẹ̀ tí mo ń gbà náà ni mo ń gbààwẹ̀ àmọ́ oníṣẹ̀ṣe ò lè jókòó sínú ilé ẹ̀ náà kóhun náà máa sa oògùn tó lè sà but àwọn yẹn ni kọ́ lọ fèsì wọn ìkànnìyìn náà ìkànnìyìn tẹ́ ẹ̀ bá rẹ́ ní bá yín sòdodo ọ̀rọ̀ èmi máa sòdodo ọ̀rọ̀ ìkànnìyìn ẹ̀rọ lé apá kan dápá kan sí o torí pé kì í ṣe oníṣẹ̀ṣe nìkan ló jẹ́ ọmọ Yorùbá kì í ṣe oníṣẹ̀ṣe nìkan ló wà ní ilẹ̀ Yorùbá you have general overseers that you pay your tithes to tell them to stand up to for all I care oníṣẹ̀ṣe ò gba tithe lọ́wọ́ yín náà àbí àgé mélòó lẹ ti rà sí ọ̀dọ̀ ọwọ́ oníṣẹ̀ṣe ẹ kì í ra àgé sí mọ́ṣáláṣí ẹ kì í ra gbogbo nǹkan tí sáfà bá béèrè lọ́wọ́ yín mélòó nínú yín mélòó nínú gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ rántí pé babaláwo ó máa jẹun nínú ilé ẹ̀ mélòó nínú yín ni babaláwo ṣoore fún tó padà lọ san oore fún babaláwo tí ò padà lọ pariwo hallelujah nínú ṣọ́ọ̀ṣì pé kẹ́ bá òun gbé Jésù ga o Jésù ló bá òun ṣe o babaláwo ò béèrè iṣẹ́ kò béèrè tithe lọ́wọ́ yín rí ẹ̀yin náà dẹ̀ dí mẹ́fìt láti sanwó fún so why tó yẹ wípé gbogbo ariwo yín lè ní babaláwo oníṣẹ̀ṣe you are shouting you want them ẹ fẹ́ tí wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n by force they must come outside but your general overseers that you pay your dues to your tithe every month tó sọ fún yín pé tẹ́ ẹ bá san tithe ẹ ní wọ ìjọba ọ̀run but now you cannot tell them to go and face Fulani for you who is a fool who are you láti pe bàbá àwọn oníṣẹ̀ṣe kan lọ bọ́ síta who are you I don't care if you see it as if I'm bad-mouthing anything I'm bad-mouthing it so fucking what you people have told us wípé ijó tẹ́ máa jó fóríṣà ẹ lọ jó fọ́lọ́hun so therefore ijó tẹ́ máa jó fóríṣà tẹ́ tí ń jó fọ́lọ́hun yẹn ẹ lọ pé pásítọ̀ yín tó ní kẹ́ máa jó ijó tó yẹ kẹ́ jó fọ́lọ́hun kẹ́ jó fóríṣà yẹn kẹ́ máa jó fóríṣà yẹn ẹ lọ pé náà kó fèsì Fúlàní fún yín and leave Àmọ̀tẹ́kùn out of it and stop being an hypocrite practice what you preach go and tell gbogbo àwọn ṣéwù mùkàndà mi kọ́ bọ́ síta pẹ̀lú Quran and kan jọ nítorí Ọlọ́run kọ́ máa mú ìṣẹ̀ṣe sí kan make sure pé orí Quran yẹn náà lọ dúró sí torí pé mo mọ̀ wípé a lot of imam wọn ò fake ara wọn ẹ̀yin Kristẹni yẹn náà ni ẹ̀yin lẹ́gọ̀ mùsùlùmí ò tanra wọn mùsùlùmí ò tan ara wọn rárá no because we are talking about ìṣẹ̀ṣe now you think you feel so bad you feel like Òṣàtọ́lá ò dá Òṣàtọ́lá fẹ́ rọ́bìṣì àwọn ẹ̀sìn yòókù àtijọ́ tẹ́tí rọ́bìṣì ìṣẹ̀ṣe náà nǹkan ṣáwọn oníṣẹ̀ṣe sọ̀rọ̀ ni gbogbo èèyàn mi bá bọ̀rìṣà inú ọ̀run apá àdìlẹ̀ ń lọ gbogbo ẹ̀yin tẹ́ ń bọgi bọ̀pẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe gbá inú ọ̀run apá àdìlẹ̀ ń lọ ẹ máa jóná ni tí Jésù bá dé Jésù ló máa fi àwa ṣe igi ìdáná abẹ́ ẹ̀ ti sọ́rí ni so now when I'm talking about ẹ̀sìn yòókù so what makes you get angry no what makes you feel sad what makes you feel I'm bad now but you did not see yourself bad pé èèyàn burúkú ni yín ìgbà tẹ́ ń condemn ìṣẹ̀ṣe nínú ṣọ́ọ̀ṣì yín àbí ìgbà tí pásítọ̀ yín sọ fún yín pé ẹ gbọ́dọ̀ lọ sílé babaláwo nítorí àwọn ẹni gbọ́ ni Islam yín kan rìn ipe ẹni ègbé ẹni ẹ̀kọ́ ni wá ṣe kọ̀ wá sílẹ̀ kẹ́ fi wá sílẹ̀ kẹ́ yé parúkọ káwọn oníṣẹ̀ṣe dìde bọ́tìta fún yín. You bastardize us, but when we want to come out and talk against you people now, you are hungry. I don't fucking care if you get angry. You have bastardized ìṣẹ̀ṣe for years and nobody did anything to you. Nobody has. Tẹ́ bá bastardize ìṣẹ̀ṣe ní rí wígbà tó yẹ wípé bastardize nǹkan àwọn baba ńlá wa but oníṣẹ̀ṣe bá sọ̀rọ̀ against the Bible àti Quran máa ní amóríwá ká fọrùn lẹ̀. Ìgbà yẹn lẹ máa rántí wípé no, you don't have to talk against other religion. Other religion my foot. Other religion my ass. I don't care.
I don't care. For how many years have you been going to the church and the pastor has been preaching against Ìṣẹ̀ṣe? You did not tell him to stop bastardizing Ìṣẹ̀ṣe now. You did not tell him to stop preaching against Ìṣẹ̀ṣe. You so much love it because that is what you want to hear. But when it comes to time of death, ipe ikú ti fẹ́ pa yín lọ́tùn, ikú ti ń pa lósì, ẹ pariwo kó níṣẹ̀ṣe bọ́ síta. Àjàlá jẹnu. Pastor yín tó ń sọ wípé kó má bọ̀gì bọ̀pẹ̀ mọ́ yẹn kò lè bọ́ síta. Pastor yín tẹ̀ yín san owó táìtì fún, tẹ́ ń ra mọ́tò fún ìjọ. Bí pastor ṣe ń jẹun bó ṣe ń mu ẹ̀yin ọmọ ọjọ́ náà lẹ́ mọ́. Àmọ́ babaláwo wọ́n ń rùn pa. Ṣé babaláwo tó ń rùn pa lẹ́ni kó wá dìde fún yín? Mo béèrè ni. It's even kí ni mo ń sọ, it's not even far-fetched. Èmi tí mo ń sọ̀rọ̀ Ìṣẹ̀ṣe yìí, èmi tí mo ń sọ̀rọ̀ Ìṣẹ̀ṣe yìí, I'm a witness. Tó bá ti di ọ̀rọ̀ Ìṣẹ̀ṣe ẹ̀ ní rẹ́ni sọ pé kọ́bọ̀rì. Ṣùgbọ́n tó bá ti di téèyàn bá ti bẹ̀rẹ̀ in Jesus name we are going to ṣe kíní kan inshallah ẹ máa rí wọn, where is their account number, where is their account number, where is their account number. But when tó bá ti di ọ̀rọ̀ Ìṣẹ̀ṣe ẹ jẹ́ kí Ìṣẹ̀ṣe yẹn kan lọ ṣe. Tó bá ti dọ̀rọ̀ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ Ìṣẹ̀ṣe ìgbà yẹn lẹ máa gbá káwọ́ gbéra. Àmì ò lè gbówó lẹ̀ o, owó kí n lọ gbówó lẹ̀ kan fi rúbọ, kí n lọ gbówó lẹ̀ kan fi ṣètùtù. Jésù ò fọwọ́ sí, àmọ́ ẹ lè bọ́ síta kẹ́ ní kó níṣẹ̀ṣe gbóríṣà bọ́ síta. Òrìṣà tó máa bọ tó máa fi àgbò bọ kì í ṣowó lọ́ máa fi rà. But èèyàn tó bá bọ́ síta tó wá tàn yín pẹ̀lú orúkọ Jésù, àkáǹtì yẹn máa ti fúlù fàyà. Tó bá dẹ̀ ti ń sọ̀rọ̀ Ìṣẹ̀ṣe, you cannot see more than 20 people torí wípé gbogbo yín Christian ní and gbogbo yín dẹ̀ lẹ ní problem èèyàn kan àbí kejì tó ń bá yín fínra. Ẹ̀yin gan wá oníṣẹ̀ṣe lójú méjèèjì, but ẹ fẹ́ torí pé ojú ń tì yín, ẹ fẹ́ associate pẹ̀lú Ìṣẹ̀ṣe, but you want to eat from the benefit of Ìṣẹ̀ṣe. Hypocrites. You want to benefit from Ìṣẹ̀ṣe, you want Ìṣẹ̀ṣe to make ayé good for you, but you want ṣàgbẹ̀ lójú yòyò. That is Christianity and Islam. Bẹ́ẹ̀ ṣe ń wérí tẹ́ ń di oṣù kàwèrè sórí yẹn, ó bẹ́tà fún yín. Sunday Igboho lọ bọ̀. Sunday Igboho. Àwọn kan mú tiẹ̀ tí wọ́n gbọ́ táwọn kan sọ pé Ọlọ́run á fún ṣe lórúkọ Jésù. Then you must be a fool tó bá ń fi orúkọ Jésù gbàdúrà fún Sunday Igboho at this point in time. You must be a fool tó bá ń fi bisimilahi gbàdúrà fún Sunday Igboho at this point in time, because kò lo àwọn nǹkan méjì yẹn, because o fọ́ lójú náà o, etí ẹ̀ ò dẹ̀ di. Nígbà tí Sunday Igboho. So now Sunday Igboho wá lọ bẹ́ẹ̀ yẹn, ó wá sọ pé àwa náà ń gbàdúrà fún o, ojoojúmọ́ ni mò ń gbàwẹ̀ fún orúkọ Jésù, ààbò Ọlọ́run ó dájú lórí ẹ̀. Nígbà tó mọ̀ wípé ààbò Ọlọ́run dájú bẹ́ẹ̀ yẹn pẹ̀lú orúkọ Jésù, kí ló dé tó tẹ́ slow tó fi bá wa wọnú gbó lọ bá àwọn Fúlàní, tó bá kí n ṣe pé alábòsí ẹ̀dá nìyẹn. Wọ́n ti sọ, ẹ̀yin Yorùbá náà lẹ sọ, ẹni pé alábòsí á máa lówó, alábòsí á máa bímọ, alábòsí á máa kọ́lé, ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí ò lè dá. Ṣé mo pálọ̀ àtúbọ̀tán yín báyìí Ọlọ́run jẹ́ kó lè dá. Kì í ṣe pé ẹ̀yin Yorùbá náà lẹ sọ bẹ́ẹ̀, torí pé alábòsí ni tó pọ̀ jù nù yín. Nígbà Sunday Igboho bọ́ síta tó gbáṣọ Ògùn wọ̀, ẹ mọye ètùtù tó ti ṣe nínú ilé ni. Sunday Igboho lè bọ́ síta kó má bọ Ògùn? Àbí Sunday Igboho lè bọ́ síta kó má bọ èṣù ọ̀dàrà onílé oríta? Àbọ̀n sọ fún yín pé ńgbà tí bọ́ sí Sunday Igboho máa bọ́ síta o, Jésù ló fọpẹ́ fún kó tó bọ́ síta, àbá náà bí ni. Kẹwàá ń fi ààbò Ọlọ́run ó dájú lórí ẹ̀. Bisimilahi Rahmani Rahim, ẹ jẹ́ ká kùrìsíù fún Sunday Igboho. Kùrìsíù ló máa kùrìsíù ẹnu yín. A ní Ìṣẹ̀ṣe làgbà, Ìṣẹ̀ṣe làgbà, Ìṣẹ̀ṣe làgbà. I don't know. I'm Ìṣẹ̀ṣe tyrant. So what? What has that got to do with me? Do wípé káwọn èèyàn wá kẹyẹ kúkú wèrè mọ́.
alẹ́ yé kúkú wèrè mọ́ ẹ sọ pé ẹ fẹ́ kúkú wèrè ta ló máa ràn yín lọ́wọ́ ayé ẹyẹ kú bí asín ẹyẹ kú bí eku mọ́ ẹyẹ kú bí ẹ̀fọn mọ́ ẹyẹ kú bí ẹ̀fọn mọ́ in ti ń tàyàn lára nìyẹn is so disgusting ó ń tì mí lójú pé àwọn èèyàn wa wọ́n máa wá ṣá ẹ ládàá èèyàn kan orí ẹ wá là sí méjì. Are you a fool? Do you want to be a fool forever? Ṣé Sunday Igboho yẹn tó bá ń pé Jésù ló gbé débẹ̀ ni ṣé wọ́n lè ṣe wọ́n ti ní bẹ́ orí ẹ̀ kan sọ orí ẹ̀ kalẹ̀ kan gbórí ẹ̀ wà fapá bá yín ni. Still no, you want to be gullible. Ẹlòmíì ṣàfẹ́ gọ̀ títí tó máa fi gọ̀ wọnú sàárè. Ẹ fẹ́ gọ̀ wọnú sàárè. Ẹ̀mí yín jẹ́ ó jẹ wá lógún. Tẹ́mi tí yín ò bá jẹ ara yín lógún kí la fẹ́ fi ràn yín lọ́wọ́ mọ́. You want to help somebody that is not even ready to help themselves. So who is a fool here? Who is a fool here? Títí dàárọ̀ yìí níbi tí Christianity àti Islam bá yé yín jẹ́ dé. Tẹ́ ẹ bá tún rẹ́ lòmíì tó tún sọ fún yín pé Fúlàní ló ń bọ̀ lọ́nkàn yẹn ò wọ́de kíní ìmọ̀gbànú o. Tó bá ṣá ẹ ládàá kò ní wọlé, tó bá yín ẹ̀ ń bọ̀ kò ní wọlé. Á tún sọ fún yín pé ẹ má wọrí Jésù á ràn òun lọ́wọ́. Tó máa fi pa wèrè dànù. So who is now responsible for your life when you lost it? When you lost it sheepishly. You lost it like a fool that you are. Who wants to be responsible for your life? You want Sunday Igboho to come and protect you with Isheshe, yet you want to die with your Christianity. Who is a fool? Who is fooling who? You want Babalawo to come outside and protect you, but you want to die with Quran. Because you want to be a humble slave. Títí tó máa fi kú. Who is fooling who? Ta ló ń tan ara wọn níbí? Kí Sunday Igboho ṣàyà gbangba bọ́ síta, but ìwọ ò lè kàn sí gbẹ́rẹ́ fún ẹ ò ní gbà. Kàn fún ẹlẹ́bu kò la. Jésù ò máa fẹ́. Kó o dè gbànú, ìgbàdí, àbí ìfúnpá. Jésù ò ní jẹ́ kó ríru ẹ̀ ṣùgbọ́n ẹni tó lè dè ìfúnpá yẹn kó síwájú ogun fún wọ. Ta ni mùmú bí? Ta ni mùmú náà? Àwa kàn lè máa pariwo ni ẹ jọ̀ọ́ o wọ́n ti ń pa àwọn èèyàn wa o ẹ ṣàánú wa o bàbá Ìjẹ̀ṣà ẹ káàbọ̀ ẹ ṣàánú wa o ẹ ràn àwọn èèyàn wa lọ́wọ́ o ẹ bá wa dáàbò bò wọ́n o ẹ bá wa dáàbò bò wọ́n o tá bá pariwo ẹ bá wa dáàbò bò wọ́n tí wọ́n ò bá wa dáàbò bò ara wọn fúnra wọn ńkọ́. Ẹni fẹ́ ikú ìyàwó àlẹ́yìn ọrùn ẹ̀ tó wọ́n ní orí tó bá máa jẹ̀kó tó bá wà nù deep freezer ó máa yọjú. Tó bá wà nínú deep freezer orí tó bá máa jẹ̀kó kò lè ṣe kó má yọjú. Èmi ò lè sí gbẹ́rẹ́ o ìgbàgbọ́ mi kà o ẹ ṣàṣàánú wa Olódùmarè ni ó bá ní ṣe o. Yet wọn tí ní ṣayín ládàá kékeré ẹ ti rí bí escape ó yẹ kán pa yín síbẹ̀ ni. Bẹ́ẹ̀ tí ẹ rí bí escape yẹn gan ó dùn mí díẹ̀ torí pé ó dà pé tó bá pa yín dé stage kan lẹ máa ṣe wò lójú yín ojú yín tó fọ́ yẹn ó máa ṣe wàhálà. Because ó dà pé tá a bá yín sọ ní kékeré tẹ́ ẹ̀ bá wà òkè wípé ẹ̀mí tí yín ló jẹ jọba lógún tí ẹ̀ bá nígbàgbọ́ torí yín ò padà sọ fún yín wípé ẹ̀mí tí yín tẹ́ ó jẹ wá lógún. It seems we should tell you people to go and die if that is what you are waiting to hear from our mouth. I'm so disappointed lénìí láti ọdún tí a ti ń pariwo láti oṣù tí a ti ń pariwo ní ilẹ̀ Yorùbá lénìí pé wọ́n ṣe lè ṣá ọmọ Yorùbá bí yín ìbọn fún kó wọlé sí lára. I'm surprised. Ṣé ni kò tí ẹ gbàbí kankan yé mi. Ṣá máa sọ pé orí yín ló dọ́ta ni. Àbí etí yín ló di ni àbójú yín fọ́ torí kò yé mi. Ibi tí a sọ̀rọ̀ délé ní. Ẹnìkan máa ya fọ́tò ẹ wo bó ṣe ṣàwọn lórí o ẹ wo bó ṣe ṣàwọn ládàá lẹ́yìn o kí n tèmi. If I so much care for you and you don't even care for yourself, then you can as well go and die.
life goes on. Ẹ wò, ọmọ má pa mí, ọmọ má pa mí, ọmọ má pa mí. Ó ti tó stage ọmọ má para ẹ o. Má para ẹ o. Má kàn lọ para ẹ dànù. Wàá kàn kúkú ìyà kò sẹ́ni tó máa rántí ẹ mọ́. Ó ti lọ nu one spanner lost ni. Ó ta wá lára la ṣe ń pariwo má para ẹ náà. Tó bá dẹ̀ fẹ́ kú kí n tèmi. If you so much yearn to die, I can only talk and advise you. Wọ́n lè fi tipa mẹ́ṣin dódò, wọ́n lè fi tipa fún lómi mu náà. Ẹ ti mọ̀ pé ó ń ta wá lára ni. Ṣé ìdùnnú ti wá ní kí Fúlàní wọlé dé kó mú aláboyún kó tọ̀bẹ̀ bọ̀ǹkùn kó fa ọmọ inú ẹ̀ yọ ni. Ìdùnnú ti wá ní kí Fúlàní mú obìnrin ọmọ Yorùbá kan káwọn bíi mẹ́fà kan bá sùn ni. Do you think he's happy? Is our own happiness? Do you think tó bá ń fi fídíò hàn wá bíbi tí Fúlàní ti ń gé orí ọrùn obìnrin? Do you think we are happy with it? Do you think we want to watch it? Do you think we derive any joy from watching those horrible videos? Ṣé rò wípé ọ̀rọ̀ tiyín náà ni ò jẹ́ kéèyàn máa sùn mọ́ nínú ilé, tí máa sùn ní àárọ̀ kùtùkùtù 4 o'clock tí 4:30 ò bá lù nínú ilé mi ní sùn. Títú ọ̀sán ọba tí ń fẹ́ máa lọ lù màá tún ti jí pé kí ló tún ṣẹlẹ̀. Torí pé ó ti sún mi àti máa lo oògùn oorun. So if I'm doing it for people that don't even want to have sense, do you think I will continue to do it? Ẹ mọ̀ wípé horrible videos tẹ́ ń jẹ́ ká máa wò, tẹ́ ń rò wípé we feel less concerned, tẹ́ ń wò wípé okay o àti ń wo horrible videos yẹn o ọkàn wa máa ti fẹ́ yọ o heartbreak o ẹlòmíì ti pariwo fẹ́ ní hypertension. Tó bá yá, we'll be used to it. We will be used to you people dying sheepishly very soon. Ó máa dàbí normal thing lójú wa. Wọn kú ṣe máa pa wọn kó dẹ̀ lè sún wọn. If that is what you people want. Èmi ń tèmi tó bá ti send irú àwọn videos yẹn, I don't even bother watching it. Ọkọ mi ló máa ń wò torí òun lọ́kàn, èmi ò lọ́kàn gbogbo orú yẹn. Àìtí ìwò dáadáa gan mi ò lè sùn. Tó bá yá èmi gan tó bá tó stage kan, you will help me now. I go dey watch am now. That's na normal thing for una for house. I go dey watch am, I no go send. Because as you no send yourself, na me go come send you. Na me go come sacrifice my sleep, sacrifice everything, my own happiness for you, where you no even feel sacrifice a shit for yourself. Àwọn ewé kan wà nínú igbó tó yẹ wípé tó bá pa méjì pọ̀, ayẹta tó dájú ni, confirm. Adé ti pariwo. Ó bá láyẹta, èèyàn kan ò lè tó. Bó ṣe ń lo ilé náà, ó máa gbà pọ̀ mọ́ra wọn ni wà dẹ̀ tested and trusted. Ṣùgbọ́n láyẹta lára, òkìgbẹ́ ńkọ́. Tó bá wá lókìgbẹ́ lára, ìkìyà ńkọ́. Torí wípé àwọn Fúlàní ní ẹ̀rù jẹ̀jẹ̀ lára. Wọ́n ní ẹ̀rù jẹ̀jẹ̀ lára, à ń dẹ̀ ń pariwo, à ń kì, à ń sà, ẹlẹ́ẹ̀mẹ́ni òkú. Ẹ wá ń pariwo the same ariwo òṣì tẹ́ tí ń pa láti jọjọ́ ẹ̀, ọba o, ìjòyè o, when you know you don't have nobody. You only have yourself. You want to be a wailing wailer. Ẹ máa wéèlì kú ní. Títí Fúlàní máa fi ká ẹlòmíì mọ́nú ilé báyìí tó máa fi dáná sun, tó máa fi rẹ́pù ìyàwó àtàwọn ọmọ ẹ̀ lójú ẹ̀. Ó máa kígbe Jésù ni, ó máa kígbe ẹgbà wá o. Tó máa fi kú. Ariwo tẹ́ máa pa kú náà nìyẹn. When there's actually something you can do to avert you being killed. Nìkan máa wá, ó máa wá nítorí pé àdá wà lọ́wọ́ ẹ̀, torí pé ẹ̀rù jẹ̀jẹ̀ wà lọ́wọ́ lára ẹ̀, torí pé ó ní ìfúnpá, ó lóńdè, àwa mú wọ, àwa pàwọ̀ dànù. Wá ń dúró kíjọ ọba àti ìjòyè àti gbogbo àwọn aráàlú o, ẹ bá wa pọlọ́pàá o. When are you going to wisen up? When are you, a man like you máa wọnú ilé,
ìwọ gan ò ní lè man up. Ọkùnrin ẹgbẹ́ ẹ máa wọnú ilé, ìwọ gan ò ní lè ó tiẹ̀ ní lè búramúramù bí ọkùnrin. Ẹ wá ń pariwo káwọn ìyá yín, àwọn ìyá yín kankan dìde. Àwọn ìyá yín kan dìde. Ẹ níbi ìdílé tẹ́ ti wá. Ẹlòmíì nínú yín ní ìdílé tẹ́ ti wá. Ẹlòmíì nínú yín babaláwo ń gbé ládùúgbò ẹ o. Ó máa sá kiri fún babaláwo yẹn ni. Hey, babaláwo ni má kọjá wájú ilé ẹ o. Ó ti gbẹ́bọ sẹ́nu ẹnu ọ̀nà ilé ẹ o. Ẹlòmíì nínú yín. Ẹni babaláwo níwájú ilé yín. Ẹni babaláwo ní street yín. And I'm not saying you should go and meet anyhow babaláwo. Torí àìmọye àdàmọ̀dì babaláwo ní títì. Go to your house, go to your town, go to where you come from. Nígbà tí pé mi nínú yín gan, you are just a misplaced idiot. Ẹ ní ìdílé mọ́, ẹ mọ̀ bí tẹ́ ti wá mọ́, ẹ mọ̀ bí tẹ́ ti ṣẹ̀ wá mọ́. You are just a lost fool roaming about the street. Namba sọ pé ṣọmọ Yorùbá ni, ọmọ Yorùbá ni mí. Níbo lo ti wá? Kò mọ̀ bí tó ti wá, kò mọ̀ agboolé bí tó ti wá. Ó kàn claim ọmọ Yorùbá. Fool. Àwọn dádì mi, wọ́n jẹ́ amọ̀lé, wọ́n jẹ́ àṣẹ kíní kan. Whose fault is it in this 21st century? Fault dádì ẹ ni pé you refuse to ask questions. You refuse to be inquisitive. Èmi ò rí bí tẹ́ pé àti mọ́ra ẹni gan, ó tún di problem fún yín. Tó bá yá mo ti sọ o, ọmọ má pa mí. Ó ti ń di ọmọ má para ẹ̀ lọ because mi ò ní kí ẹ̀ mọ́. N bá tún bọ́ síta báyìí, kàkà kí n sọ̀rọ̀ pé wọ́n ti pa lágbájá o, wọ́n ti attack tàmẹ̀dò. I won't even talk about it anymore because I can't come and kill myself. Because mi ò sí nínú ìlú. Ó ti sú mi. I'm tired of the same old stories. Iṣu àtẹnimọ́rọ̀ kì í jóná lóòótọ́, ṣùgbọ́n àbíkú tí yín ó ti fẹ́ sọ lóògùn ti wá dèké. Ó ti fẹ́ sọ lóògùn dèké. Alára ọ̀rọ̀ ohun, èwo ń tèmi kí n máa sọ pé ẹkú àìsàn ẹkú àìwo. So many of you hate me because mo sọ̀rọ̀ mi ṣẹ̀ṣe. I don't care. Ẹ wò kẹ́ ẹ gbálé kẹ́ ẹ gbáta. Ẹ̀yin náà mọ̀ wípé orí àtàn ló máa dà sí. Níbi tí a dé yìí bàbá mi Akínyẹmí, níbi tí a dé yìí gbogbo àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, they are ready to give you ayẹta if you are ready to accept it and be brave about it. Everybody náà mọ̀, gbogbo oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ló mọ̀ wípé ogun yìí is inevitable. Except you don't want to stop deceiving yourself. They are ready to protect you if you are ready to protect yourself. But I'm not sure you people are ready. You want them to go and protect you while you sitting down in the house and shouting in Jesus' name. It won't work. They can't be everywhere at every time. Tí wọ́n bá wà nínú ilé ẹ̀ tí ò sí oníṣẹ̀ṣe tó ń jà ní street ẹ̀, tí Fúlàní bá dé wọ́n á pa ẹ̀ náà. Wọ́n á pa ẹ̀ without seeing anybody tó máa respond. Ìṣojú ẹlòmíì wọ́n á sì rape ìyàwó ẹ̀ nínú oyún. Ìṣojú ẹlòmíì wọ́n á rape ọmọ ẹ̀ obìnrin. Òun gan fúnra ara ẹ̀ gan Fúlàní homosexual ni wọ́n ràn yàn àtọkùnrin àti obìnrin gbogbo ejò jíjẹ ni. Wọ́n á gbẹ̀yìn kùlé yín wọlé. They will charge you. Wọ́n ní bàbá mi Akínyẹmí, what do you expect? They will charge you because wọ́n ní pé èèyàn tó bá tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ kò ní ríra tó bá dàn wọ́n gógó. Ẹ wá jọ, why won't they charge you? Ẹ̀yin lẹ ti sọ pé ìṣẹ̀ṣe ò dá. Ẹni ègbé ẹni ẹ̀kọ́ ni wá. Àwọn kan tẹ̀ sọ pé àwa lọ́lọ́run máa fi ṣe igi ìdáná tó máa fi dáná sí airfryer. So therefore, what do you expect? Tó bá máa gba oògùn ayẹta lẹ́ni ó yẹ kó lè san 50,000 fún oògùn ayẹta yẹn kan. Ẹ̀yin àgbẹ̀ ilẹ̀ Yorùbá, you are a shame unto Yoruba land.
ní ilẹ̀ Yorùbá ṣáà ní òòṣà oko. Ìjọ wo lẹ ti mú òòṣà oko tẹ́ ti bọ́ rí pé kó protect oko yín? Ó dìgbà tá a bá tó la ọpọlọ yín. Òòṣà oko wà níbẹ̀ ní ilẹ̀ Yorùbá, ní bọ́ lórúkọ Jésù kí gbogbo iṣu yín kó máa ta, lórúkọ Jésù kí gbogbo ohun èrè oko yín kó hù dáadáa, lórúkọ Ànábì. Fúlàní ò ní kẹran wa kó wá jẹ. Wọ́n gọ̀ bíi tiyín ni. Àmọ́ ta ló máa pa àlè sí orí oko ẹ̀, tó máa ró oko ẹ̀, tó máa sọ pé ẹnikẹ́ni tó bá ti step lé ibẹ̀ ni kóun wá bá tílẹ̀ ọ̀la bá mọ́ báyìí àbí ìjọ́kíjọ́ tóun bá máa dé kò ní kú o, ṣùgbọ́n ibẹ̀ ló máa wà, ó máa dúró síbẹ̀ ni. Ó máa dúró sí ibẹ̀ ni. Tẹ́ni tó lóko máa fi dé kò ní lè ní movement. Ẹ ti gbàgbé ìyẹn, ti fi Jésù ṣọ́ oko yín. Ó ń pẹ́ kán tó jẹ òrè oko yín, kán tó bà oko yín jẹ́. Ó ń pẹ́. Orí yín tí ò pé yẹn ó máa pé last. Kò sí nǹkan táwọn baba ńlá wa fi ń ṣoko tẹ́lẹ̀ tó fi ń dáàbò bo oko. Àmọ́ yín Jésù ti yín ànábì ò ní jẹ́. Ó lòdì sí ìgbàgbọ́ yín. Ẹni tí ó bá ti lòdì sí ìgbàgbọ́ yín kò yẹ kó lòdì sí ìgbàgbọ́ yín pé kí Fúlàní kó bá síta, because your land is defenseless. If they charge you 10,000 naira, you should be happy. You should pay. So far it is tested and trusted. Tó bá ti lè test ẹ̀, tẹ́ bá ti lè test ìbọn lára ẹni tó fẹ́ ṣe fún yín, torí pé ẹni tó bá máa dáṣọ fún yàn tọrùn ẹ̀ láwò. Kí lẹ wá sọ? Jésù ní kó bá yín ṣọ́ oko yín. Let Jesus be responsible for whatever happens in your land. Òòṣà oko wà ńbẹ̀. Mi ò lérò wípé nú ẹ̀yin farmers ṣàṣà nínú yín tó ti ẹ̀bọ òòṣà oko. Ó mà ṣe o. Ó mà ga o. Ẹ ṣáà máa dá oko kí Fúlàní lè máa rí bi jẹ dáadáa. Olódùmarè á tún máa fún yín lágbára tẹ́ máa fi máa dá oko o. Torí wípé ẹni tó ń lẹ́gbà ńlé tó ń wẹ́gbà ròde lóòótọ́, bájá bá forí kómi, ó yẹ kó mọ̀nà lé olówó ẹ̀. Àmọ́ ẹ̀yin ẹ tún forí kómi, ẹ tún fẹ́ kú sínú imí yẹn. Ẹ tí ẹ fẹ́ mọ̀ ọ̀nà lé olówó yín mọ́. Láyé, you want to be lost forever and die. While your forefathers, a lot of them died fighting, but you want to die with your hands akimbo. You want to die folding your arms, doing nothing, sheepishly, like a fool that you are. Béèyàn bá tiẹ̀ máa kú, akúkú akọni. Ajá fìtàfìtà kó tó kú. Ẹ̀yin ò tí ẹ wá fẹ́ jà. Ọlọ́run ni ó dá o. Ọlọ́run ni ó fìyà jẹ o. Ọlọ́run ni ó gbà wá o. Ọlọ́run ni o. Ọlọ́run ni o. Tó bá tiẹ̀ jẹ́ mi gan lọ́lọ́run gan, èmi gan fúnra mi ni màá yanjú gbogbo yín tán, torí inú ń bí mi pé you refuse to have sense. You refuse to have sense. Ṣémi náà ni mo dá wọn wèrè yìí? Àbí sim card tọ́lọ́run fi dá wa ni ó yàtọ̀ sí tọ́lọ́run, torí kò yé mi. Tọ́lọ́run fi dá wọn òyìnbó. Memory card orí wa ó yàtọ̀. That is why we are unable to think. Àbí èèyàn dúdú ọpọlọ yín náà dúdú ni. Tó tiẹ̀ wá jẹ́ pé kò sí a whole lot of you are thinking like fools. That is why it's easy for them to fool you all the time. Wọ́n ní ẹni tó bá dóbò lẹ́ǹkan tó gba lábàrá, adómú ẹ̀ ló dóhùn.
Fúlàní wá dóyin wọ́n dóyin pa wọ́n dóyin ta wọ́n dóyin títí táyé yín tó fi rún jégé. Wọ́n dẹ̀ gbà yín nígbàkúgbà ni, wọ́n gbà yín wọ synagogue ni. Without you people fighting back, because you are always weak. You are weak in the head, you are weak in the brain, you are weak in the body, you are weak in the soul, spirit, everything, name it, you are weak. Weakness is your name. You're so weak. Lè dánúrò, lè dá nǹkan kan ṣe. Ọlọ́run náà ló máa ṣe gbogbo ẹ̀ fún yín. When actually, mi ò tiẹ̀ mọ̀. Ọmọ tó ti ń rìn. Ó wá ń rá lẹ̀lẹ̀. Ṣé bí wàá sọ fún ọmọ yẹn pé ṣe bó ti ń rìn, stand up now. Kí ló tó ṣe ń rá lẹ̀lẹ̀ nínú omi? Ọmọ tó bí tó kọ bó ṣe ń rá, ó kọ tó ṣe ń rìn, ọmọ yẹn ti wá ń rìn dáadáa. Ó wá surprise pé ọmọ yẹn dẹ̀ tún bend down, ó ti bẹ̀rẹ̀ sí ní rá lẹ̀lẹ̀. Ó ní sọ fún pé kí ló ń ṣọmọ yìí? Ṣé bó ti ń rìn irú nonsense wò ní dìde jọ? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Yorùbá ṣe rí. Nígbà tẹ́ ti ń rìn tẹ́ ti wá ń rá lẹ̀lẹ̀. Ọlọ́run dẹ̀ ń wò yín. Òun wò yín wípé ṣé gbogbo tó ti ń rìn, ó tún wá ń rá. So who should come and help you to stand up when you can actually stand up on your own and walk? You need somebody to spoon feed you. You need somebody you need somebody. Come and pay a joke bí ọmọ kékeré bí ọmọ àgbẹ̀ kan rúro kọ ọmọ tó bí lánàá. Tó bá ti di láàárọ̀, kó kọ́kọ́ lọ fọyín ẹ̀, kó wá lọ fọyín tán, kó wá wẹ̀, tó bá wá wẹ̀ tán, kó wá jẹ oúnjẹ àárọ̀. When actually you've been doing those things yourself. You even have brain, empty-headed people. Empty-headed people. I'm not sure something is in that brain, because to my brain no brain. Fulani was not waiting for God to come and help them to conquer you. They are moving their hearts. Each and every day, one besumo yini. One besumo yini, one as in one besumo yini gidigani. Àmọ́ ẹ̀yin tó wá ń besumo yín, tó ń besumo yín, tó ń besumo yín yẹn. Ẹ̀yin wá ń dúró de Jésù. Ẹ dúró dà Ànábì. Ta ló wá gọ̀? Ordinary coronavirus kíní gbogbo yín wá ń wọ gbogbo wá ń wọ mask kiri bí mumu. Ó yá now ọdún ògbóni ló ṣe nìyẹn ní mẹ́sì ilé. Ó yá ṣe rí government official ṣe bọ́n ṣe life ni a ṣe life ni now. Ó yá jẹ́ kí government official kó lọ mú ọba ògbóni pé kílé tí wọ́n ṣe follow coronavirus measures. Ó yẹ kó bá ògbóni yẹn kó lọ arrest kí government yẹn kó lọ kán rán ọlọ́pàá lọ ní ọjọ́ yẹn gangan ló yẹ kán ti lọ arrest gbogbo wọn. Kó jò pa bàtà kó pa jẹun etí ẹ̀ mọ́. Ta ló ń jẹ́ ọmọ akúwárápá níwájú ọmọ akúyanyan? Still you don't want to know. Dẹ̀ wá ní ọpọlọ láti rò wípé ìṣẹ̀ṣe làgbà náà. Àmọ́ wọn bí yín dákẹ́ sí ṣọ́ọ̀ṣì náà. Àbí mọ́ṣáláṣí lọ bí yín dá pé kẹ́ má measure distance ara yín. Kẹ́ má follow coronavirus. Òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni. I don't need kobo from anybody. So if you hate me all you want. I would continue to do the least I can do. And I will not have never. That is a week. I've been doing it before. I won't do it again. Because I know you people, shishi gon because you don't like Isheshe. But you want Isheshe to do it for you, but you don't want to associate yourself with it. Who is fooling you? Beyan rimi, gbarumole rimi. I'll do the little I can do. And when they send me videos of people dying, people that are dying gullibly, it will be normal in my body. I will not even think about it anymore.
because I see that you are the same old gullible people. And you have chosen your path to be gullible till death. So nobody can change that. Nobody can change that. Àbí níbi tí wọ́n ti ń ṣe ọdún Ògbóni, àbí tí Fúlàní ti sọ pé òun wá rìn gbèrègbèrè, wọ́n mọ̀ ọmọ ẹni tó gọ̀. Òun wá tiẹ̀ wá rìn gbèrègbèrè, òun kò tiẹ̀ ó wá tiẹ̀ wá ṣe mistake o, ilé babaláwo ló fẹ́ kọrí gbà. Àbílẹ̀ olórìṣà ló ti fẹ́ lọ kọrí gbà, ló fẹ́ lọ pa. Ẹ̀yin náà ló máa ṣaládàá, tó máa ṣaláàké, wọ́n máa yìnyín bọ̀n, of course. You are vulnerable because they know that you are their old slaves. Èmi kò tó bá hun, wọ́n ní tó bá hun olówó olórí ẹrú ló lè fẹ́ rú ẹ̀ ṣe náà. Ní tó bá hun wọn ló lè fi mùsùlùmí ṣe. Ní tó bá dẹ̀ hun wọn ló lè fi kìrìsìtẹ́nì ṣe, ṣùgbọ́n oníṣẹ̀ṣe ètùtù ẹ̀dànù. Wọ́n bí wọn dá. Wọ́n bí wọn dá. Oh, ẹ ti ẹ̀ wá dúró náà. Ẹ ń pariwo ọba ni kó dìde kó lọ gba yín gbèjà yín. Títí dìsìn. You mean a lot of people are still waiting for the kings? A lot of you people are waiting. Nípé ẹni Ààrẹ Ọ̀nà Kakanfò. A lot of you are still waiting. Wípé ẹni àwọn balógun nínú ìlú. Really? So, níbi tá a bá dé yìí, ẹ ń dúró de government officials. Kí wọ́n wá ràn yín lọ́wọ́. You must be kidding me. Wọ́n ní wípé ojú tó bá máa báyàn ṣepin, tó bá máa báyàn kalẹ̀, kò ní tààrọ̀ ṣepin. Sátidé tí ó dá, Friday la máa ti mọ̀. Oh, up till this extent, mọ̀ wípé anybody. Abẹ́ ń ṣeré ni. No. Mú mi ṣeré ni pé ń dúró de ọba. Are you joking with me? Don't you see your Ọba Adéyẹmí always come live every day, show you the way he dance, you know, the way he goes to parties. He doesn't care if you die or live. It is you who should think about yourself and stop seeking help where there is no help. Nobody to think for you. Think for yourself. Nobody to protect you. Protect yourselves. Bàbá mi Abíọ́dún káwọn wí mo rí yín. Why tẹ́ fi ń ganra yín? Ẹ ń dúró jọba at this point in time, when Fulani comes to your house and behead you, rape your wife, rape your children, and do you all manner of horrible things. The Ọba of Ọ̀yọ́, tí ọba yòókù ò bá tiẹ̀ ṣe, yóò bọ́ sí life láàárọ̀ ọ̀la lórí Facebook. Ọba Adéyẹmí á bọ́ sí life lórí Facebook láàárọ̀ ọ̀la. Nígbà tí ọba Olúfọ́n of Ifọ̀n tó kú, ṣé wọn lọ patí ni? Àárọ̀ ọjọ́ kejì kọ́lẹ̀ ti rí gbogbo wọn tó lọ patí tó ń dá gbágbá bolẹ̀. Tó bẹ̀rẹ̀ àdúrà, àwọn táwọn ṣe mí, àwọn sọdún mi, àwọn ṣe mí lọ́dún tí ń bọ̀. Kò bá tán, odindi ọba kú, ọba yòókù, gbogbo wọn jọ assemble, wọn jọ ṣe party. So ìwọ tó wá ọba nǹkan kan, ìwọ tó ṣe nǹkan kan, tó jẹ́ nǹkan kan, tó jámọ́ nǹkan kan tó yẹ wípé ẹ̀mí ẹ gan, ẹ̀mí èèrà ó bẹ́tà ju ẹ̀mí ẹ lọ. Ló máa wá kú, ló máa sọ pé àwọn ò ní ṣe party. Who are you? Who are you? Ló máa kú tó máa sọ pé àwọn ò ní bọ́ sí life. Àwọn ò ní ṣe birthday. A kú ṣe. Ẹ ṣáà rí wọn bó ṣe ń jó pẹ̀lú queen wọn. Ẹni àmọ̀rí ìbá àkó nìyí ni àwọn ọba yìí. Àwọn ìjòyè yìí ẹni àmọ̀rí ìbá àkó ni wọ́n.
àwọn gọ́ọ̀mẹ̀ntì yìí kẹ́ ẹ kú gangan ló pè wọ́n. Kẹ́ ẹ kú gangan ló pè àwọn gọ́ọ̀mẹ̀ntì yìí. Nígbà tẹ́ ẹ kú gan ẹ wúlò fún wọn. Kẹ́ ẹ kú gangan ládùn ọbẹ̀. Àmọ́ ẹ̀yin tẹ́ ẹ wá ní láìfún yín, ǹjẹ́ ẹ̀yin gan fẹ́ kú bí? With your actions and attitude, it shows you want to die. You don't mind dying. Tẹ́yin ò bá kú, wọ́n ní tẹ́kẹ̀ ọmọ ẹranko ò bá bàjẹ́, tẹ́niyàn tí wọ́n ò lè dùn. Ẹ̀yin lọ́mọ ẹranko, àwọn lẹ́lẹ́kẹ́ ọmọ èèyàn. Tẹ́yin ò bá kú, báwo lẹ ṣe máa rí lẹ́yìn ta? Abẹ́ ti gọ̀ ni. Tẹ́yin ò bá kú, báwo lọ ṣe máa talẹ̀ yín fún China tó máa mine? Báwo lọ ṣe máa tẹ́ ẹ̀ bá kú, báwo lọ ṣe máa ráyè mine gold ilẹ̀ yín? Tẹ́yin ò bá kú, gbogbo epo yín báwo ló ṣe máa jẹ́ tiwọn? Torí pé ẹ̀rẹ́ ni làyín ló yẹ. Wípé kẹ́ ẹ kú gangan ni adùn ọbẹ̀ fún wọn. Kókó ọbẹ̀ tí wọ́n ní ẹ̀mí tí yín kẹ́ lose rẹ̀. Tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún yín. Wíwà láyé yín ẹ̀ fi ń disturb tiwọn ni business wọn. Kẹ́ ẹ kú gangan ní yìí bẹ̀. They don't mind you all dying. So far all the riches and everything will become theirs. They want to sell the land. But you being alive is disturbing them. And they so much hate you being alive. They don't care. Die you must. When somebody don't care about your life, I think you should care about yourself. You should watch over yourself. Ẹ̀mí ẹ ó yẹ kó jọ ìwọ gangan tó lẹ̀mí lójú. Ó yẹ kó jọ ìwọ tó lẹ̀mí ẹ, ó yẹ kó jọ ẹ lójú. Àmọ́ tẹ́ẹ̀mí ẹ ò bá ti wá jọ ìwọ gangan lójú tó ò lè protect ara ẹ. Ṣáwọn ọba tó yẹ wípé wọ́n ready pé kó kú gan, ìyẹn ló ń gbàdúrà fún. Àwọn yẹn ló fẹ́ kàn wá ṣọ́ ẹ. Múmú nìyẹn ni. Múmú ni òun ni ẹ́ àbí gọ̀lúgọ̀. Èwo ló jẹ́ nínú méjèèjì. Kí ló dé tá a pọ̀dà? Tá a fọ́ fún tá a tún gbé mu. Láwa ọmọ Yorùbá. Kí ló dé? Every time we go back, a máa sọ̀rọ̀ síwájú ẹ̀ tún máa sọ padà sẹ́yìn. Àwọn ọba o, àwọn ọba o, àwọn ọba o, àwọn ọba o. Títí tó fi payín tán àwọn ọba lẹ̀ ń pariwo. They know you will continue crying. And the more tó ṣe ń pariwo àwọn ọba o, ó jẹ́ kó rí wọ́n máa wú sí because they know that láì tí ìrí wa náà wọn lè ṣe nǹkan kan ẹ pa wọ́n sí. Ẹ lọ pa wọ́n jọ. Rí wípé ariwo wa náà lọ sí ń pa ni. When we do shows, you don't even call in to talk of àwọn ọba. You're talking about your own strategy, what you can do to help. Then they will feel so useless. You've rendered them useless. And they will want to, I wanna be. Put them in that state of I wanna be. Don't give them that cheap recognition anymore. That cheap recognition time found one by your it makes them only one mama who see me, one mama pera one ní nǹkan pàtàkì ní ìgbà tí wọ́n jẹ́ nǹkan kan. Wọ́n useless ju ọwọ́ òsì lọ. Ṣùgbọ́n the more you shout àwọn bá wá o, àwọn bá wá o, àwọn bá wá o, and jẹ́ kó máa feel high when they are the lowest being. As the matters of Yoruba is concerned today. Because they know that you will possibly not stand up to do something. You can't question them because you're so powerless and useless. You can't question them because you are everything down. You can't question them. So they will do you the way they want. Lẹ́ni láàárọ̀ yìí ara orókun ara ọ̀radìyẹ ló yẹ kó jẹ́ ńlẹ̀ Yorùbá. Tára ò bá ti ro aráàlú ní ìgangan ẹ̀ lọ́ba ń bẹ̀. Wọ́n máa kọ́ yín bí ẹni kọ́ lé ni. Àbí lọ́yọ̀ọ́
ní gbogbo Ọ̀yọ́ ẹ̀ lọ́ba ń bẹ̀ ẹ̀yin ò lè sùn nínú ilé yín ọba ń sùn àná ń ká sí gbogbo yín papọ̀ ẹ̀yin ò lè sùn nínú ilé yín ìjòyè ẹ̀dẹ̀ mọ́lé balógun nínú ìlú ẹ̀dẹ̀ ní balógun mo rò pé ẹ ti ya wèrè ẹnìkan ló máa wá sọ fún yín ní nǹkan tẹ́ máa ṣe máa kọ́ yín ní bí ẹni kọ́lé inú ìlú yẹn ẹ̀ lè sùn ìyálóde ìyálọ́jà wà ń bẹ ẹ̀dẹ̀ jókòó ó tì alára lára ọ̀rọ̀ èmi ni kí n wá máa kí yín pẹ̀lẹ́ nígbà tí mo gọ̀ bíi ti yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ń wẹ́ni tó máa sọ fún yín kẹ́ lè sọ pé lágbájá ló ní ká lọ ṣe when actually you even know the thing to do oneness yìí náà ni oneness yìí náà ni ẹ lè mú oneness yẹn kẹ́ ṣe oneness yẹn káwọn gan mọ̀ pé yes iná ti jó dórí kókó iná ti jó dórí kókó kẹ́ fi hàn wọ́n wípé kùkùté òun lọ́kọ àsùnta níṣẹ́ lòpọ̀ náà tún lẹ́ni lọ́wọ́ kùkùté ni alára òrokùn ara ò gbọ́dọ̀ ro adìyẹ mi ní rí jù báyìí lọ ó dàbọ̀.